Gbogbo igun tó ń wò mí nílé lóko lẹ́yìn òdì ṣé àlàáfíà ni mo bá yín ọ̀dẹ odò bí yá gbogbo àwọn olólùfẹ́ ìkànnì yìí mo gbàládùra fún yín wàhálà ó kéré ó tóbi ọba mi Èdùmàrè kò ní jẹ́ kó yà lọ́dẹ̀dẹ̀ yín ẹ olólùfẹ́ mi ẹ sákọ̀ máa ṣe àmì ẹ máa ṣe àmì àpadà sí burú ó kéré ó tóbi kò ní tọ́ sí yín ẹ ti ń jẹ́ èèyàn ẹ jẹ́ èèyàn mọ́ ọba mi Èdùmàrè kò ní jẹ́ kó tọ́ sẹ́ni kọ̀ọ̀kan yín lágbára ọba mi Èdùmàrè ẹ pé iṣẹ́ àwò mo sọ o mo wí tó o mo pariwo tó o mo ní ọ̀rọ̀ Lizzy Anjorin pẹ̀lú Portable sísìn fíìmù ni àní wò tán ẹ̀yin kò bìlífù mi mo mọ̀ pé ẹ̀yin kò bìlífù mi mo rò pé ẹ̀yin náà ti gbọ́ nǹkan tó ń lọ ní ìgboro báyìí mo rò pé ẹ ti gbọ́ nǹkan tó ń lọ ní ìgboro báyìí Àríjàn ti túlé ó ti tọwọ́ bòkú lójú Àríjàn ti túlé ó ti hu nǹkan tí kò yẹ kó hu jáde ó ti hu jáde tẹ́ bá rántí òwe kan tí mo máa pa pé onígbèsè tó ń wá ẹni tí ìyá ẹ̀ jẹ lówó lọ onígbèsè tó ń wá ẹni tó jẹ ìyá ẹ̀ lówó lọ ó mà ṣe é ṣe kó pàdé ẹni tí bàbá tiẹ̀ náà jẹ lówó lójú ọ̀nà mo mọ̀rọ̀ sọ kí wọn náà rántí ẹni tó mọ̀ gbọ́ mo lè sọ̀rọ̀ kí wọn náà rántí ẹni tó mọ̀rọ̀ sọ ọ̀rọ̀ Lizzy Anjorin àti Portable wàláì mo lè bá yín bẹ́ẹ̀ tiẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ó ti kọjá bá a ṣe expect ẹ̀ mo dẹ̀ pariwo tó mo ní sísìn fíìmù lọ́rọ̀ yìí a ò ní wò tán gbogbo ẹ̀ olólùfẹ́ mi ẹ jọ̀ọ́ ẹni tó yọ ọmọ fún yín kò ní gbé yín lọ́mọ lọ ẹ bá mi share fídíò yìí ẹ jẹ́ káwọn èèyàn tó rí series tó tún jáde látọ̀dọ̀ Àríjàn ta ló ń jẹ́ Ajíbọ́lá báwo la Ajíbọ́lá ṣe jẹ́ sí Lizzy Anjorin Portable ti hu jáde o Ajíbọ́lá tú pẹrẹpẹrẹ ọ̀rọ̀ Ajíbọ́lá tú àṣírí tá ò expect pé ó lè jáde láti irú ẹnu ọmọ ìyá Lizzy sí Lizzy Ajíbọ́lá máa tú jáde Ajíbọ́lá tú àwọn nǹkan tó yẹ pé tí àwọn audience bá ń gbọ́ wọn ò ní bìlífù pé ṣé Lizzy lè ṣe báyìí fún àbúrò ẹ̀ ṣé Lizzy lè ṣe báyìí fún ẹbí ẹ̀ ṣé Lizzy lè ṣe báyìí fún ọmọ yẹ gẹ́gẹ́ bí ipò tí Lizzy wà ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní bìlífù ó dàbí pé kán ní ọmọ Dangote àbábúrò Dangote ó ń mugbó nínú ìlú kan ó ń ṣe wèrè nínú ìlú kan ó ń ṣe rádaràda nínú ìlú kan ṣáwọn èèyàn ò ní bìlífù pé no láyé pẹ̀lú gbogbo kálíbà Dangote a ò gbọdọ̀ rí ẹbí Dangote kan kó máa rìn rádaràda eléyìí ṣẹlẹ̀ o Portable Àríjàn o tún lọ hu eléyìí jáde ṣé o wá fi ṣe níṣe wípé ẹdìyẹ dà mí lóògùn nù máa fọ lẹ́yìn àbí kí ni ká pe eléyìí ṣé torí but Lizzy sì ń claim pé òun ò mọ Fatima ìyàwó ẹ rí o ó sì ń claim pé òun ò mọ rí ìgbà tó jáde ló support ẹ but according to Portable Àríjàn ó ń jẹ́ kó máa yé wa pé Lizzy ló lọ gbé Fatima jáde nínú ìlú kan wá pé kó wá tákù òun kó wá bà òun lórúkọ jẹ́ ó wá ń jẹ́ kó yé wa pé àwọn ti kí ẹsẹ̀ bọ́ ṣòkòtò kan náà now Portable náà ti lọ gbé àbúrò Lizzy jáde ọ̀rọ̀ lè dùn lẹ́nu mi gbogbo ẹ̀ lólùfẹ́ mi ẹ wá gbọ́ wìrìwìrì lẹ́nu Portable àti àbúrò ẹ̀ níbi tó ń gbé tí ń yànnà náà rọ̀ táṣìírí dẹ̀ ń jáde tó bá jẹ́ pé lóòótọ́ ni Lizzy ada kó tètè wá wọ̀rọ̀ kan fi ṣàdá kó tó dìpọ̀ máa búrẹ́kẹ́ torí pé kí ni ibi tí Portable ń bá ọ̀rọ̀ yìí lọ Portable can break anything can breakable anything can hu jáde any secret tẹ believe pé ó ti rí di ṣé wọn pé máa ń sọ kí ni yẹn mo ní ìjà òde òun là ń sọ wípé ojúdàá bàbá mi ò débì kan tí ìjà bá ṣẹlẹ̀ àìmọye nǹkan tá a tiẹ̀ lérò pé ó lè jáde síta sórí afẹ́fẹ́ àwọn ayé abáwa hu jáde ta ló mọ̀ pé Portable lè lọ hu máa yí jáde ṣèbíjà ló débẹ̀ wọ́n níjà ló dé òun lórí dòwe tíjà ò bá dé àìmọye àbùkù tá à ń rí lára ara wa tá a kàn máa fojú parẹ́ Lizzy Anjorin ẹ̀bẹ̀ lèmi kò máa bẹ̀ tó o bá wo fídíò yìí má dúró ní dúró wípé
má dúró nídúró wípé o fẹ́ jà, dúró nídúró àtúnṣe, please and please and please, dúró nídúró àtúnṣe kó o tètè lọ mú àbúrò yẹn kó tó di pé ó máa búrẹ́kẹ́. Advice èmi ò dẹ́lẹ́bi o, mi ò dẹ̀ bú ẹ, mi ò dẹ̀ sọ pé ó ṣe rí bẹ́ẹ̀. Tí nǹkan bá ti ṣẹlẹ̀ àtúnṣe dẹ̀ ló kù. Portable ti gbé jáde, ó ti gbé jáde ń sìn, gbogbo ọmọ Nàìjíríà ti rí, gbàgbé ẹ̀. The next thing tèmi wò pé Lizzy Anjorin tó lè ṣe gẹ́gẹ́ bí àbá ọmọ kékeré tèmi, gẹ́gẹ́ bí ọpọlọ mi ṣe mọ, kí Lizzy má bá Portable drag eléyìí, kó kọ́kọ́ lọ ṣe àtúnṣe àárín yẹn náà. Tó bá wá ṣe àtúnṣe yẹn tán, tó bá wá fẹ́ padà wá jáde fún Portable ńgbà yẹn, ó wá lè wá jáde. Torí tí kò bá lọ ṣe àtúnṣe kíákíá, àbúrò yìí ni Portable máa fi drag ẹ̀. Adé máa rọ àwọn olólùfẹ́ tó máa wò pé ṣé Lizzy lè ṣe báyìí ṣá, ṣé Lizzy lè ṣe báyìí ṣá. Tó bá yẹ pé bí èmi ni Lizzy, silently máa lọ gbé àbúrò mi yẹn, máa dẹ̀ push ẹ̀ up, máa wẹ̀ fún, máa change aṣọ ẹ̀, nfa gbogbo necessary thing tó bá yẹ kí n ṣe máa ṣe. Tí Portable tí Lizzy bá ti lè ṣe yẹn, ó ti conquer Portable ń bẹ̀ yẹn. Or else tó bá di pé Portable gbé jáde, ó fi ń tọrọ owó. Tí Portable bá fi lè gbé àbúrò Lizzy yìí jáde tó fi ń tọrọ owó, ìyẹn Mr. Ajibola yìí, ó ti dìtìjú ńlá fún Lizzy o. Wọ́n á ní àṣẹ gbogbo kálíbà ẹ̀, àṣẹ gbogbo nǹkan tó lóhùn ní Portable ti pariwo ẹ̀ already. Ó ti sọ pé olówó ni Lizzy o, olólówó lòun, ó ń kọ́lé kiri ní bí ẹyẹ, ó lẹ́stéètì, ó ní gbogbo ẹ̀, ó ṣe gbá kan, ó ṣàwo kan, ẹ̀rù bá burú ẹ̀ ṣe rí. If care is not take, ó máa bà reputation Lizzy jẹ́. Lizzy ẹ̀bẹ̀ lèmi ń bẹ̀ báyìí, bó o bá ṣe ń rí fídíò yẹn, má tiẹ̀ tí ì sọ pé ẹjọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mọ Lizzy, ẹ bá mi tàgì ẹjọ́, ẹ bá mi tàgì kó gbọ́ fídíò yìí. Àtúnṣe lèmi fẹ́ kó ṣe, kó má bà Portable drag ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, kó kọ́kọ́ lọ ṣàtúnṣe fún àbúrò ẹ̀yẹn náà. Tó bá ti wá ṣàtúnṣe, kó má allow Portable débi kó máa gbé àbúrò ẹ̀yẹn jáde tó máa fi tọrọ owó. Tó bá ti fi tọrọ owó, Lizzy àwọn olólùfẹ́ ẹ̀kan náà tó máa tún lose mind nínú ẹ̀ pé ṣé Lizzy náà lè ṣe báyìí pẹ̀lú bá ṣe ń tẹ̀lé tó, pẹ̀lú bá ṣe like ẹ̀ tó. Dó àwọn tó sì máa dúró tiẹ̀, wọ́n sì máa dúró tiẹ̀ o. Irú èmi báyìí mo dúró tiẹ̀ 100%, mo dúró tiẹ̀ gbágbágbà, mo dúró tiẹ̀ from beginning to the end. Òun ló ń jẹ́ kí n máa advice báyìí pé jọ nítorí ti Ọlọ́run lọ gbé àbúrò ẹ yẹn kó lọ ṣe the needful kó tó di wípé Portable máa gbé jáde, ó máa fi tọrọ owó. Tí Portable bá gbé jáde tó bá fi ń tọrọ owó, ìyẹn ló máa worst ju o. Torí bí Portable máa àbúrò Lizzy rẹ o, ẹgbẹ́ bá wa ṣàánú ẹ o, ẹkíní kan. Wọ́n lè ní Lizzy lò forí ẹ̀ gbà pààrọ̀, wọ́n lè ní Lizzy lò bá tiẹ̀ jẹ́. Ṣé nígbà tábúrò tẹ̀ ti sọ pé ó sì Lizzy sì sí passport tó fẹ́ fi travel ní ọwọ́ òun, ẹjọ́ kí náà àwọn èèyàn máa rò? Bóyá wọ́n dẹ̀ ní bẹ́ǹsìn, a ò mọ̀. Bóyá òótọ́ ni, a ò mọ̀. Lèmi ṣe ń bẹ Lizzy kó tètè lọ ṣe àtúnṣe, kó jọ nítorí tọlọ́run. Yèyé Mẹ́sọ̀, ẹ̀bẹ̀ lèmi bẹ̀, ẹjọ́ nítorí tọlọ́run, ẹ̀bẹ̀ ni mo bẹ̀, ẹ̀bẹ̀ ni mo bẹ̀. Mo fi ìkúnlẹ̀ abiyamọ ẹ̀yin méjèèjì, mo fi ẹ̀jẹ̀ tó jọ dẹ̀yin méjèèjì pọ̀, mo fi bẹ̀. Àtúnṣe lèmi fẹ́ kó ṣe, àsìkò yóò kì í ṣe àsìkò jà. Portable ti gbé jáde, ó ti gbé jáde, kò sí nǹkan tó fẹ́ ṣe. Ẹ jẹ́ ká wá gbọ́ nǹkan tí Portable sọ, ẹ jẹ́ ká wá gbọ́rọ̀ lẹ́nu máa yẹn náà fúnra rẹ̀. Ẹ má bá mi ká lọ. lọ́wọ́ gẹ́mọ́ arẹjà ní Mr. Portable actor mo máa ti bùnrin mo máa dé ìlú kan níbi tá a gbé ń wọ́ rẹ̀ káàkiri. Ìgbà tí mo dé ìlú tí mo dé ni wọ́n bá máa sọ fún mi wípé ọmọkùnrin kan máa wà nínú ìlú yìí, àbúrò Lizzy máa ní mo àbúrò Lizzy kẹ̀. Ó dáa fún wọn lọ pè wá. Ìgbà tí wọ́n máa pọ́ ọmọkùnrin ìdé lóòótọ́ mo máa rí pàbúrò Lizzy ní lóòótọ́, torí pé mo mọ ọmọkùnrin yìí mọ Lizzy ní gbogbo ìgbà tí Lizzy ṣì wà lábẹ́ wa, tá a sì jọ ń ṣiṣẹ́ pọ̀ lábẹ́ òkúta tó sì mọ̀ wá lọ́gàá. Mo mọ̀ wọ́n pọ̀, mo mọ̀ lábúrò ẹ̀. Ọmọkùnrin náà rí ẹgbẹ́ òun tiẹ̀ náà. Arákùnrin kí lorúkọ ẹ ti ń jẹ́? Ajibola Ọlárẹ̀wájú. Ajibola Ọlárẹ̀wájú. Ọmọ ẹ̀gbọ́n bí àbúrò bí. Ẹ̀gbọ́n bí àbúrò bí. Ṣé bàbá àti ẹ àbí ìyá àti ẹ báwo lẹ fi dọ́kàn á? Bàbá mi ló tẹ̀lé ìyá ẹ̀. Bàbá àti ẹ ni wọ́n bí lé ìyá Lizzy. Ṣé ń gbọ́? Ọmọ mélòó ni bàbá tiẹ̀ bí? Èmi nìkan. Ìwọ nìkan. Ọmọ mélòó ni ìyá Lizzy yẹn bí? Mo nìkan. Lizzy nìkan náà ni. Kódà dáàdì tiẹ̀ yẹn ń kọ́. Ó ti kú. Ó ti kú. Kí lorúkọ dáàdì ẹ? Ajibola rẹ̀ wọ́n. Ajibola.
máa gbọ́ tó jẹ́ ẹ̀jẹ̀ kan náà pẹ̀lú Lizzy ní sùúrù wípé tó fi lè wà nínú condition yìí. ọgbọ́n bọ́ ṣe ń ké. òun ló mọ bí èèyàn ṣe lè wá obìnrin tó ti gbé ọmọ sá lọ lọ́dọ̀ ọkùnrin kan látọdún 10 tó gbé sá lọ ní o. ó mọ bí èèyàn ṣe lè lọ wá obìnrin yẹn wá pé kó máa wá dààmú ọkùnrin yẹn láti wá borúkọ ọkùnrin yẹn jẹ lẹ́yìn tó ọmọ sá lọ. àṣírù ẹ̀ náà ní àbúrò tó jẹ́ ẹ̀jẹ̀ tí wọ́n kanra táwa gangan tún mọ̀ mọ́ tó jẹ́ wípé òun ló mú wọ̀lú kan ó dẹ̀ dọ́ọ̀fù ẹ̀ sílẹ̀ sílùú yẹn kò dá sọ̀rọ̀ ẹ̀ àwọn tó lè máwọn ayé tó gbọ́ pé nìkan ti bímọ látọdún 10 tó gbé sá lọ ó yẹ káyé gbọ́ náà gbọ́ pé ọmọ tó ń tẹ̀lé Lizzy tá a mọ̀ tó sìn òun náà ti dọ́ọ̀fù ẹ̀ lẹ̀ sílùú kan láti àìmọye ọdún kóun náà ṣàlàyé ìdí tóun fi dọ́ọ̀fù ẹ̀ yẹn wọ̀. amáwọn èèyàn wá sọ fún mi wípé ó máa ń mọ̀ gbogbooro kí ló fà tó lóògógóró dé sínú ọ̀rọ̀ ẹ̀. sọ̀rọ̀ kì í mọ̀ ọ̀rọ̀ ni kò sọ àwọn èèyàn fẹ́ gbọ́rọ̀ lẹ́nu ogun ìrònú iṣẹ́ kí ló ń ṣe nínú ìlú yìí. agbèrò. ẹ ṣe Lizzy ò mọ̀ pé ìlú wà ní. bàbá yẹn lágbèrò ló ń ṣe. ó mọ̀ torí bóun ló mú ẹ délẹ̀. kódà ó sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ó ní nígbà tí màmá Lizzy tí wọ́n ń ṣàárẹ̀ kó tó di pé wọ́n ó ní wà àti dáàdì ẹ̀ lẹ́jọ́ dúró tì wọ́n Lizzy sì mọ̀ pé wà àti bàbá àti ẹ̀ tó jábúrò ìyá òun lẹ́jọ́ dúró tì ìyá òun. she knows títí ìyá fi papòdà àbí ṣé nígbà tí ìyá papòdà ṣé Lizzy wá ó wá kí ló dé tó fi jẹ́ pé ìlú ilé sìn yá sí. Subsidy wà gbà. Subsidy wà. Sọ̀rọ̀ síta máa ọ̀rọ̀ ní kò sọ. Ọlọ́run á jẹ́ káwọn ọmọ àwọn èèyàn kí wọ́n ṣíjú àánú wò ẹ̀. Subsidy wà dá. Ok. Wọ́n fẹ́ bẹ̀rẹ̀ subsidy lọ́la. Ìyá kúlẹ̀ ní ló fi jẹ́ bílẹ̀ sí wọ́n sí. Lẹ́yìn ìgbà tẹ́ wá sí wọ́n tán tó jẹ́ pé màmá yẹn ló dúró tì tí wà àti dáàdì ẹ̀ lọ dúró tì dáàdì ẹ̀yẹn náà kọ́ náà báyìí dáàdì ẹ̀ kọ́ dáàdì ẹ̀ náà ti kú ló fi wá kú ọ nìkan lẹ̀ ẹ̀rọ̀dà Lizzy sì mọ̀ pé lẹ́yìn ló wà àbí má bọ̀ fún mi jẹ́ má bọ̀ fún mi ǹjẹ́ o ti níyàwó rárá ìyàwó ẹ̀ sá lọ ìyàwó ti sá lọ nígbà tí èso wà àbí ìgbà tí ò bá sówó. ìgbà tẹ́mi náà rí ẹ má jẹ ntàn ẹ̀ mo kọ́kọ́ fẹ́ dọ̀bálẹ̀ ìgbà tí mo wojú ẹ ni mo rántí ẹ pé ọmọkùnrin rẹ fine boy yẹn nígbà tí mo mọ̀ ẹ́ dáadáa pẹ̀lú Lizzy gbogbo bàbá ń yàyàwó ọjọ́ kan nígbà yà lásàrì fine boy ó yẹn ti pẹ́ kálásárì tó kú. mi ò tiẹ̀ wá mọ̀ pẹ́gbọ́n àtàbúrò ló bí yín mo sámọ̀ kí ẹjọ́ wà ìgbà tó máa fi pè é dé pé ọmọ àbúrò ya Lizzy tí ó jẹ́ pé wọ́n jọ wà àwọn méjèèjì lọ́jọ́ wà ìgbà tó máa dé ni mo rí pé wọ́n ó já sí wípé ẹni tó kú ẹ kù tó yẹ kó ṣe é láàánú Lizzy ni àbí ẹ rí ilé ayé àṣẹ ẹni tó ń wá ẹni tó jẹ bàbá ẹ lówó a máa pàdé ẹni tí ìyá ẹ jẹ lówó lójú ọ̀nà. bẹ́ẹ̀ni Lizzy tó lè mọ̀ wípé owó mi nìyẹn ẹnìkan tó ti gbọ́mọ sá lọ látọdún bíi 10 kí wọ́n lọ mú wá kí wọ́n wá fi threatening ẹnìkan wípé kò tọ́jú ọmọ àbúrò ìyá ẹ̀ tí wọ́n jọ gbé tájọ mọ̀ wọ́n pọ̀ òun ló ń sunkún yìí súnmọ́ ojú ẹ̀ bóyá ẹkún yìí jọ ẹkún mékọ̀pù káwọn ayé rí bóyá ó jọ ẹkún planning káwọn ayé rí gbójú sókè bóyá ó jọ ẹkún mékọ̀pù má sunkún mọ́ ṣùgbọ́n má sunkún wàá bá inú Ọlọ́run pàdé ṣé òwò wàá mọ̀ pé Lizzy ti dolówó ni ó ń kọ́lé kiri bí ẹyẹ ó ń ra aṣọ kiri ó ń ṣe gbogbo ẹ̀ ó mọ àbó mọ̀ sọ̀rọ̀ ó mọ̀ ó kì í pè ní kò gbé fóònù ẹ mọ́ ṣùgbọ́n ọ̀rẹ́ wa tí mo wá wò bí wọ́n nígbà kan ó lóun fẹ́ rán ẹ lọ ìlú òyìnbó ó ní kó o ṣe passport ó sì ti passport tó ṣe ìyẹn tọdún mélòó ó ti pẹ́ mélòó ló ti make attempt lórí passport yẹn mélòó sọ̀rọ̀ ọ̀rọ̀ ni kò sọ
ẹkún tó ń sun yìí ọ̀gbẹ́ni yìí kàn ń sunkún ní ṣá. bẹ́ẹ̀ ni ṣe rí ọ̀la lè má rí bẹ́ẹ̀ mọ́. Ó ní France mo lọ sí London. o sí kíni. Ó ní France mo lọ sí London. o ní France omi ìpè wọ́n fún ẹ ní físà. ok ṣé lẹ́yìn ìgbà tán fún ẹ ní físà tán lòun gbà tó sì fẹ́ ẹ kò dẹ̀ dá padà fún ẹ. ó nítorí pé o stubborn. ṣó lè jẹ́ òtún lọmọkùnrin yìí sọ́ṣá. máa bòjú ayé sunkún ẹkún iná pọ̀ fọkùnrin ó pọ̀ fọkùnrin ọkùnrin wọ́n yìí ń sunkún gan-an. ní sùúrù tí ó mọ̀ pé ó máa rí wa ni. ṣó lè jẹ́ òtún ló ń sọ́ṣá. jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu ẹ káwọn èèyàn tiẹ̀ gbọ́rọ̀ lẹ́nu ẹ kò láti bẹ̀ ọlọ́run lè sọ pé kílíìsì gangan kó tún lọ ara ẹ rò kó wá ṣe tó bá yẹ kó ṣe fún ẹ bí o sì ṣe àwọn aláàánú inú ayé wá ṣe é láàánú. ibi tẹ́mi ń bọ̀rọ̀ lọ nìyẹn o. káàdì tiẹ̀ mọ bó ṣe ń lọ ọmọbìnrin kan wá sẹ́ẹ̀ wípé wọn ò tọ́jú ẹ̀ obìnrin tó gbọ́mọ sá lọ ní o tó ti lọ lọ́kọ tó ti fẹ́ kọ́ míì tó ṣe wedding ńlá tó tún ti sáko ńbẹ tó ń ṣe wóróworó nílùú Òṣogbo Lizzy lọ múrú obìnrin yẹn wá pé kọ́ wá fi threatening èèyàn kan wípé ọkùnrin yẹn ò tọ́jú ọmọ ó gbọ́ ìwọ tó wájà kúrò tiẹ̀ tó jẹ́ pé ìméjèèjì bí bàbá yín àti ìyá yín ṣe jọdira wọn mú ó yẹ kẹ́ ẹ jọdira yín mú òun ló ṣe léyìí fún ẹ ó yẹ káyé gbọ́ tiẹ̀ náà kó wá dìfẹ́ǹdì ẹ̀ ó gbọ́ náà máa wá gbọ́ yóò kọ́ṣẹ́ ọwọ́ kankan yóò níṣẹ́ ọwọ́ kankan tó kọ́ rárá yé sunkún òní oníṣẹ́ ọwọ́ iṣẹ́ kí ló kọ́ alumílíọ̀n iṣẹ́ gidi ni. iṣẹ́ yẹn tó bá rówó wàá ṣe làjú má dìjú èmi kọ́ ni máa fún ẹ lówó èmi náà dúró Lizzy ló yẹ kó fún ẹ lówó kò sì fún ẹ lówó ó dájú ẹ gẹ́gẹ́ bí ọmọ ọ̀yá tó rọ́mọ ọ̀yá lẹ́jọ́ jẹ́ yẹn nígbà tí tẹ̀sán tàbúrò ọmọ ọ̀yá kan náà bàbá kan náà ti lè bí yín ọmọ ọ̀yá kan náà bàbá kan náà lẹ́jọ́ jẹ́ yẹn àwa sì tún mọ̀ ẹ́ mọ́ a mọ̀ pé o máa ń tẹ̀lé kiri òun bá gbé báàgì òun tẹ̀lé káàkiri èmi ò tẹ́ ẹ mọ̀ wípé bí n bá máa tó pàdé ẹ lẹ́yìn bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún àbí bíi almost 20 years now mi mọ̀ pé bí mo ṣe máa bá ẹ nìyí ó gbọ́ mi mọ̀ pé bí mo ṣe máa bá ẹ nìyí Lizzy yẹn kẹ̀dẹ̀rẹ́ ojoojúmọ́ ló fi ń pariwo lórí social media olówó wà ńlẹ̀ olówó ti dolówó òun ti kọ́lé gbá òun ti kọ́lé àwo. ṣé ń gbọ́ wọ́n tẹ́ bó ti kó bá Lizzy o. mílíọ̀nù pé kó máa lọ fi ṣe business yóò pọ̀ jù kò gbé kọ́ọ̀lù ẹ mọ́ ọlọ́run á gbé kọ́ọ̀lù ẹ yóò gbọ́ ọlọ́run á gbé kọ́ọ̀lù ẹ agbára lọ́dọ̀ ọlọ́run. tó ẹ̀yin èèyàn bílẹ̀ ayé ṣe jẹ́lẹ̀ rí yẹn o ọmọ ádámọ̀ ṣe é rójú ayé ṣé èèyàn tó lọ múrú ọmọ obìnrin yẹn wá ta ló lè mọ̀ kó lè nírú eléyìí lára àwa mọ́mọ́ ọkùnrin yìí mọ́ Lizzy nígbà tó ṣì wà ní fine boy ó ń bá gbé báàgì wọ́n jọ ń káàkiri ni èmi ò tẹ́ ẹ mọ̀ pẹ́jẹ̀ kan ni wọ́n bọ̀yìbọ̀yì ẹ̀ ni mo pè é ìgbà táwọn ọ̀rẹ́ mi tí mo wá kí n bi tí mo wà sọ pé ọmọ kan wà ń bí àbúrò lágbájá ni mo ní kọ́ lọ pè wá ìgbà tí mo rójú ẹ̀ ni mo rí pé mo mọ̀ rí wọ́n dẹ̀ ti sọ̀rọ̀ ẹ̀ fún mi wọ́n ní nílùú ìbí kó mọ̀ gbogbooro kó ṣe kó mọ̀ òun ló mọ̀ ń bí pé ṣé òun ló ń ṣe tó ní báyìí báyìí. ǹjẹ́ mo bí ẹlẹ́ẹ̀kan pé bóyá o tiẹ̀ máa rí àbó máa rí o fẹ́ yàwó àbí o fẹ́ yàwó ṣé ìyàwó yẹn wà pẹ̀lú ẹ̀ ó ti lọ ìgbà tí òṣòwò wà bí má ṣe o gbàgbọ́ pé ìgbà máa yí padà ìgbà máa yí padà bí Lizzy ò ṣe àwọn tó wà nú ayé wọn á ṣe ó wá pòun náà ó ku alájọbí ọmọ ìyá ọmọ bàbá kan náà tí wọ́n bí yín ó gbọ́ ẹ̀jẹ̀ yẹn àjọbí yẹn ó kù kò sí ẹ̀ṣẹ̀ tó lè ṣe tó yẹ kó dà ẹ́ sírú kọ̀ǹdíṣọ̀n yìí ó gbọ́ ìdí àwọn èèyàn lòun tún kiri ayé ìdí tí ẹ sì dọ̀tí ilé ìgbẹ́ adìyẹ lọ oyè kò yẹ kó fi ẹ lẹ̀ báyìí èmi ò lówó tí n máa fún ẹ tí n bá ní mo fẹ́ fún ẹ lówó n tó máa fi jẹun ni mo lè fún ẹ ṣùgbọ́n gẹ́gẹ́ bó o ṣe sọ wípé o mọ̀ nípa aluminium pé tó o bá rówó o lè bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn o lè gba ṣọ́ọ̀bù o ra aluminium jọ àbí kó o máa gé ta káwọn èèyàn sì máa rí ẹ ń bẹ̀ kán máa wá bí ẹ ń bẹ̀ pé ṣé o lè bá wa ṣe ti lé wa àbí ọ̀dà ṣé o ní báǹkì tó ń lò jẹ́ ká sọ ká jù sórí afẹ́fẹ́ ọlọ́run lè ṣe káwọn èèyàn fẹ́ ṣàánú ẹ ẹ̀yin èèyàn ilé ayé rèé o ẹ wòran ọmọkùnrin yìí abẹ́rí ó ní ẹ̀gbọ́n bí Lizzy lè báyìí èmi ò lówó tí máa fún ẹ tí n bá ní mo fẹ́ fún ẹ lówó tó máa fi jẹun ni mo lè fún ẹ
ṣùgbọ́n gẹ́gẹ́ bó o ṣe sọ wípé o mọ̀ nípa aluminium pé tó o bá rówó o lè bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn o lè gbá ṣọ́ọ̀bù o ra aluminium jọ àbí o máa gé ta káwọn èèyàn sì máa rí ẹ̀ńbẹ̀ kan máa wá bí ẹ̀ńbẹ̀ pé ṣé o lè bá wa ṣe ti lé wa àbí ọ̀dà tí o ní báǹkì tó ń lò jẹ́ ká sọ ká jù sórí afẹ́fẹ́ ọlọ́run lè ṣe káwọn èèyàn fẹ́ ṣàánú ẹ̀ ẹ̀yin èèyàn ilé ayé rèé o ẹ wòran ọmọkùnrin yìí àbẹ́ẹ̀rí ó ní ẹ̀gbọ́n bí Lizzy àbúrò bí òun ni tó jẹ́ bàbá tòun ìyá àti Lizzy ẹ̀gbọ́n bàbá àti tòun ọmọ ẹ̀gbọ́n tàbúrò. ó lóun lòun dúró ti ìyá Lizzy nílùú yìí nígbà tí ìyá Lizzy tí wọ́n títí ìyá Lizzy ń ṣàárẹ̀ tó fi dìbò jásíkú nígbà tí Lizzy ti wá sílùú yìí tó jẹ́ wípé sọ́bsidì wà wọn lè gbé ìyá lọ ìlú wọn tó jẹ́ pé bí ni wọ́n ra itẹ́ sí tí wọ́n sì yá sí ìlú yìí náà ní Lizzy fòun sí lọ lọ́dọ̀ àwọn èèyàn táwọn ti jọ mọ̀ bí látara tiẹ̀ tóun fi wà nílùú yìí títí dọjọ́ òní ọ̀rọ̀ tá à ń sọ ti ń tó bí ọdún 15. ó ní láàárín kan ó lóun fẹ́ ṣe ìlú òyìnbó fóun òun ṣe pásítọ̀tù àwọn lọ wọ́n fóun ní visa France àti ìlú olóògbé Amẹ́ríkà ṣé Amẹ́ríkà ló kú tẹ́lẹ̀ Amẹ́ríkà àti France lọ fún ẹ ó dá ẹ lójú pé tó wí nìyẹn mélòó lọ fún ẹ visa mélòó ló gbà visa 3 ló gbà ó gba Amẹ́ríkà ó gba France ó gba UK at the same time àbí báwo nígbà ọ̀tọ̀ọ̀tọ̀ èmi ò mọ̀ ń pa travelling dẹ́yẹn mi mọ̀ pé wọ́n ti fi máa gbọ́ òdodo ní kí gbogbo tó sọ kó jẹ́ o àdìsẹ́ta gbogbo ẹ̀ bọ́ sí. àdìsẹ́ta gbogbo ẹ̀ bọ́ sí ṣódodo ló ń sọ yìí tó bá ti jẹ́rọ ìwọ ló parọ́ torí rọ́ làwọn fi ń jẹun online irọ́ kọ́ parọ́ mọ̀yàn kọ́ gbé nǹkan mọ̀yàn lẹ́sẹ̀ làwọn fi ń jẹun wọ́n sì gbọ́dọ̀ tó ń bá olú olówó òkèmọ́ níbi pa àwọn irọ́ mọ̀yàn lẹ́sẹ̀ wọ́n fún ẹ ní físà mẹ́tẹ̀ẹ̀ta yẹn kí ló wá dé tó lọ. wọ́n ní mo stọ́bọ̀ wọ́n sì ṣé Lizzy ló lò stọ́bọ̀ ó wá sí sí passport yẹn títí dé ní àbí ọlọ́run ara tó bá ti bẹ̀rẹ̀ ló ṣe rí. ṣé ó lè jẹ́ lóòótọ́ ṣá. ọlọ́run alànà fún ìlú òyìnbó yẹn ó sì máa lọ lágbára ọlọ ẹ̀yin èèyàn tó yá èèyàn tó ti ń faṣọ ara ẹ̀ yá aṣọ ta ni ò ní fàyà ẹ jẹ́ títí ẹ̀ rẹ́ o ẹ wá níyẹn ń sọ wípé ayé àwọn ọmọ ọlọ́mọ kan máa bàjẹ́ ṣé kò ti bá ayé ayé ọmọ jẹ́ nínú ilé ayé nínú ìdílé tóun gangan ti wá irú ẹ̀ máa dájú látọdún tẹ́ ẹ ti sìn yá síbí mélòó ló ti wá tó wá ṣàdúrà níbi sàárè ìyá ó ti tẹ́ ẹ̀ lò tó wá ṣàdúrà tó gbà ẹ ṣàdúrà fún ìyá mi ẹ ṣe sàárà fún ó ti tẹ́ ẹ̀ lò. sọ̀rọ̀ wọ́n máa ń ṣe ọ̀lẹ́kí lọ́dún máa ń ṣe. lẹ́kí lọ́dún máa ń ṣe òkè kò wá bí sàárè ẹ̀ kò mọ̀ bóyá ó ti wó pàpà kò mọ̀ bóyá ó wó kò mọ̀ bóyá gbókùn bó wà lù. èmi ni kò mọ̀ sọ pé bíbá ìlọsìn yà á. òun gbọ́ngàn ò lè sọ ẹni tí ò lè sọ pé bíbá ìlọsìn ìyá òun sí báwo ni a ṣe expect kí ló fẹ́ kó sọ sí ìyá oníyà. wàhálà dé. má dà sọ̀rọ̀ àwọn tó ń fẹ́ ṣe ẹlẹ́yin kámẹ́rà ọ̀rọ̀ gidi ní táà ń bẹ́ẹ̀ sọ ni èmi ni kò mo sọ. sọ pé orí òjò ìwọ ló lè sọ pé ojú olórí ìyá rè jásí pé òun gangan ò lè dábẹ̀ mọ́ gangan. ó bá tán. má ṣe o dà ó ń ṣe sàrà àbújá ẹ̀. ó ń ṣe sàrà àbọ̀ ní lẹ́kí ni kò wá bẹ́ẹ̀ àbí ó ti fi wọ́n dínkù síbí àbí ti dà bẹ́ẹ̀. tó ẹ̀yẹ̀yàn èmi ò lówó tí mo fẹ́ fọ́mọkùnrin yìí o ṣùgbọ́n inú mi dùn wípé ọlọ́run jẹ́ kí irú àṣírí ìkó tú sí mi lọ́wọ́ fúnra mi kọ́ ni mo wà fúnra àṣírí yìí ló fi hàn ra ẹ̀ hàn mí pé so ẹni tó lè máa sọ pé ẹnìkan gbàgbé ọmọ tó ti gbé lọ ilé ọkọ mi tó ti lọ ṣe wedding ńlá tó tún sì lè máa lọ ọmọ lẹ́sẹ̀ wọ́n wá sọ ọmọbìnrin yẹn dẹni tó ń parọ́ lórí social media lójoojúmọ́ ó ní ìyá òun ní wárápá gbogbo rọ́ oríṣiríṣi ó ti wá di wèrè èmi yìí kan ṣe náà ni mo fẹ́ gbogbo ọdún ládé mo fẹ́ gbogbo Davido ṣùgbọ́n ojú wa yọrí àwọn èèyàn fi yín lẹ̀ wọ́n ń wò yín tẹ́ bá ń tẹ́tì wọn máa tẹ̀lé ẹwọ́ wo èké tẹ́ èmi ò mọ̀ pé máa rí tí mo rí ọlọ́run tó fi lé ìhàn mi á tún tú àṣírí mi á tún sọ fara yẹn tẹ́ bá lẹ̀ jáwé àwọn kan fẹ́ràn jù lọ àwa òfin tí wá ṣe bàjẹ́ a òfin tírẹ́tì nìyàn ọlọ́run tó ń gbé òdodo wa ló gbé òdodo wa fún wa ẹ kọ̀ntínú bẹ́ẹ̀ bá jáwọ́ ń bẹ̀ ẹ kọ̀ntínú yọ bó ṣe jẹ́ nìyẹn Lizzy ọmọ yìí rèé táàjọ ọmọ yìí pọ̀ tó jẹ́ ọmọ àbúrò ìyá ẹ̀ tó gbàgbé lẹ̀ owó dé ọ̀nà dì ìrókò láàrin àbí kí ló ló jẹ́ láàrin àbí
láàrin májì àgbẹ̀ àtọ̀dá. láàrin májì àgbẹ̀ àtọ̀dá ọmọ àbúrò mọ́mì ẹ̀ tó pátì tó gbàgbé ẹ̀ olóhùn gba pásítọ̀tù òun olóhùn stọ́bọ̀n ó jẹ́ kó o rọrùn lọ lóyìnbó tó ló fẹ́ rọrùn lọ látọdún yẹn òun ti di agbèrò ó tún wá jó lógógóró wọn fẹ́ lọ pé ọlọ́run fẹ́ lọ pọmọ lógógóró kan wá fún mi ní pé àbúrò Lizzy kò tẹ̀ tí ìyó lé mi àkọ́rí tó bọ́ ṣe júwe wàá tún ayé ọmọ ìṣe o ìwọ ló bàjẹ́ o ìwọ ló ń tẹ̀lé ìwọ la mọ̀ mọ́ kò lẹ́lò ìfita ló tún ní ìwòsàn bí yín míì tó tún wà tọmọ yìí yẹ kó lọ bá ìwọ tó wá tún lè lọ bá olóògbé fóònù òun mọ́ fáàrí ló ń ṣe kiri ariwo kọ́lé ogún kọ́lé ọgbọ̀n ló ń pàkà kí ló fẹ́ fi yẹn ṣe àwọn ọmọ yìí ló máa gbẹ̀yìn tẹ́yìn tiẹ̀ náà ṣe tó ń bá tí ò yẹ kó bá káàkiri bó o bá máa pe ọmọ yìí máa halẹ̀ mọ́ o ẹ̀bẹ̀ ni kò bẹ̀ kó bílẹ̀ pé èlò ló fẹ́ èlò ló bá fi ṣe bísíǹsì kó fún tó bá wa kọ́ tó olóòfun àwọn ará ayé wa ṣe wá ràn lọ́wọ́ ẹyẹ èèyàn ẹ wo àwa ṣe tiwa fọlọ́hún ẹjá ṣe tiwa fọlọ́hún onítọ́rọ́ oníkọ́bọ̀ ẹjá bèrè àkáǹtì nọ́mbà ọmọ yìí máa fi sójú fọ́nrán ẹ máa bá fowó síbẹ̀ tó bá ti tó iye tọ́mọ yìí lè fi ṣe bísínẹ́sì ó lóun mọ̀ nípa aluminium kó gba ṣọ́ọ̀bù kó máa ṣe ẹjọ́ nítọ́rọ́ kọ́bọ̀ kájọ fi síbẹ̀ èmi ti sọ pé èmi ò lówó láti máa gbé fún ẹ owó ìjẹ ni mo lè fún ẹ ṣùgbọ́n nítọ́rọ́ kọ́bọ̀ àwọn èèyàn wà ní ayé tó lè ràn ẹ́ lọ́wọ́ ẹni tó sá lọ lé ọkọ mi gan tó sá lọ ọ̀dọ̀ ọkọ mi gan ti lé bẹ̀ tó ṣe wedding bẹ̀ lẹ́yìn tó lé jáde àwọn Lizzy ń tọrọ owó fún online wọ́n ń parọ́ mọ́ àwa fi tọrọ owó fún ni àwa ò ní parọ́ mọ́ wọn òdodo la máa sọ account number ẹ̀ táwọn èèyàn bá ti wá fún ẹ lówó tó ń fún ẹ lówó má fi mu tí o ti sọ oní ìrònú ló fa ọtí tó mú wá bí tó bá ti wá ń fún ẹ lówó kí ìrònú burúkú kó máa kó ònú ẹni o má mu tí o iṣẹ́ aluminium ni kó o fowó ṣe o bó o wá ṣe aluminium iṣẹ́ mi ìdìbò wá sí ẹ lọ́kàn bíi business tówó tó ṣe ìbàjẹ́ 500,000 ló gbà ìbàjẹ́ 1 million lọ́lọ́run ní káwọn èèyàn fi ṣàìjẹ́ láàánú kò ṣàràsọ ìbàjẹ́ tù èmi bẹ́ẹ̀ ni bá ti lọ ń bí mo lè má pè ẹ́ mọ́ o kò sí tí mo fẹ́ pè ẹ́ fún torí kò sí tí mo fẹ́ fowó tó o bá gbà ṣe ìwọ ló máa mọ̀ tó ẹ̀yin èèyàn mi ń bí ẹ máa mọ́nítọ̀ ẹ̀ ọlọ́run bá ti ń jẹ́ káwọn èèyàn máa fún lówó ẹ mọ́nítọ̀ ẹ̀ kó gbà ṣọ́ọ̀bù ẹ mọ́nítọ̀ ẹ̀ kó máa ṣiṣẹ́ aluminium káyé èyí padà ó bẹ̀ yìí mú gbogbo wọn ṣe o lọ́gbọ́ àká nọ́mbà yẹn ni kò sọ fún àká nọ́mbà yẹn 47 53 00 96 01 báńkì ìbò Ecobank orúkọ wo ló máa bá ń bẹ̀ dárúkọ yẹn. Àjíbọ́lá Ọláníwájú Samuel. ẹ̀yin èèyàn jájọ parapọ̀ kájọ ọmọ yìí lọ́wọ́ kò dìgbà bá ní billions kájọ wọ̀ lọ́wọ́ 5,000 10,000 2,000 100,000 200,000 táwọn èèyàn wà ní ayé tán lówó lọ́wọ́ ẹ̀rọ ọmọ yìí lọ́wọ́ ó bá rówó tó 1 million sí 2 million á ṣe business àbí ẹ bá ń dààmú ẹ má lẹ́yìn ẹ jọ ẹ torí Ọlọ́run ẹ ṣe. yà ọ̀rọ̀ la gbọ́ yìí àṣírí la gbọ́ yìí látẹnu Ajíbọ́lá àbúrò Lizzy ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń wo fídíò yìí ẹ bá mi share fídíò yìí bákan náà bí mo ṣe sọ tẹ́gbẹ́gbẹ́ àkọjọ́ lè tẹ́ kọ́ máa kọ̀ sí péjì ẹ bá mi subscribe sílẹ̀ Ilé Global TV káàlì jọ máa jẹ ìgbádùn ètò yìí lọ ẹ jọ̀ọ́ ẹ bá mi tag Lizzy ẹ jọ̀ọ́ ẹ bá mi tag Lizzy ẹ jọ̀ọ́ ẹ bá mi tag Lizzy kó tó di wípé Portable máa gbé ọmọ ìyá kó tiẹ̀ ti gbé jáde náà ni because wọ́n ti drop account number báyìí sìn wọ́n ti drop account number báyìí sìn mo fẹ́ kí Lizzy tètè ṣe àtúnṣe kó tó di pé ọ̀rọ̀ yìí máa go far kó tó di pé ọ̀rọ̀ yìí máa búrẹ́kẹ́ ẹ jọ̀ọ́ tẹ́ bá mọ Lizzy ẹ bá mi tag ẹ jọ̀ọ́ mo fẹ́ kí Lizzy tètè ṣe àtúnṣe mi ò fẹ́ kí Portable kó fi bí bọ̀bọ̀ yìí kó fi enter Lizzy ẹ jọ̀ọ́ ẹ bá mi tag ẹ gbogbo ẹ̀yin tẹ́ bá tètè mọ̀ ẹ bá mi tag torí ó lè má tètè wo fídíò yìí ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò kẹ́ bá mi subscribe sí Ilé Global TV mo tún padà bọ̀ ire o mo dẹ̀ fẹ́ kẹ́ fi èrò tí yín náà hàn lábẹ́ comment section lórí nǹkan tẹ́ gbọ́ yìí ẹ fèrò yín hàn kẹ́dẹ̀ tẹ like fídíò yìí kẹ́dẹ̀ share kẹ́dẹ̀ subscribe sí Ilé Global TV ire o.